wo ìwé oníwàásù orí 6 ẹsẹ̀ 3 ó ní bí ọkùnrin kan tàbí bí obìnrin kan bá bí 100 ọmọ tí ó sì wà ní ọdún púpọ̀ tó bẹ́ẹ̀ tí ọjọ́ ọdún rẹ̀ pọ̀ sí tí ọkàn rẹ̀ kò sì pẹ́. Ó ní mo ní ọmọ ìṣẹ́nú ó sàn jù lọ, dàtí ó yẹ kán ti àbọ̀ tẹ̀ kó nǹkan tó wá sáyé. Lórúkọ Jésù àlìsànkú o. Ó pọ̀ dandan wípé ká ṣe òkú àwọn èèyàn wa. Ó dẹ̀ fẹ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ọmọ fún ìtọ́jú tí wọ́n ṣe fún ìyá wọn. Lórúkọ Jésù yóò dára fún yín o. Ọjọ́ ọ̀la tiyín náà yóò dára. Ẹ wá pẹ́ ju màmá yín lọ. Ọmọ rere agbẹ̀yìn ẹ̀yìn náà yóò sì dára fún yín. Àti gbogbo akáàbọ̀ sí orí ètò yìí, mo gbàdúrà lórúkọ Jésù. Torí ó sàn ká máa wá síbi tí wọ́n ti ń dárò nínú nǹkan báyìí ju pé ká lọ patí lọ. Mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń múra sílẹ̀ fún patí lọ́la. Olúwa yóò wà pẹ̀lú wa. Ohun rere yóò máa tẹ̀ wá lọ́wọ́ o. Ní ìsìn a fẹ́ gbọ́ ẹ̀rí nípa màmá wa. Màmá Stella Egúndọlá Sótọ̀mí. Praise the Lord. Àǹtí wa tó ṣaláìsí yìí, àjọ wà ní salvation nídìí òru ni. Ilé bàbá wọn lójú tó fi wà ní wọ́n tù wá lọ́nà àti Mrs. Aklumi àti gbogbo wọn. Àjọ máa ń ṣe ni, àjọ lọ skúùlù, àjọ ṣe gbogbo ẹ̀ ní salvation army. Ọlọ́run ti wá ṣe àkópàdé ní ojú ọ̀nà àtúntò ń gbóṣù ọ̀nà. Èèyàn dáadáa ni wọ́n sí mi. Tí wọ́n bá ti ní pọ́blẹ̀mì kan, kò bá jẹ́ àwọn àbúrò mi wọ́n ní wọ́n tún wá ní pọ́blẹ̀mì wá sọ fún mi. Àbíkẹ́ báyìí ní pọ́blẹ̀mì kan máa ní ìṣẹ́ lọ́jọ́ kò jẹ́ ẹgbẹ́ ẹ̀mí ara yín gbóná, ẹ má gbé ẹ̀rẹ̀ ń gbóná. Èèyàn wà láyé ló ṣe ń ṣe kínní, ó kì í ṣọmọdé. Èèyàn dáadáa ni tẹ́mi náà bá sì ti ní ìkọ̀ọ̀kan tó dùn mí lọ́kàn máa wá sí àǹtí báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Inú mi sì dùn púpọ̀ pé àwọn àbúrò mi, àwọn ọmọ tó ti sílẹ̀, àwọn dáadáa ni wọ́n, àwọn ọmọ tó ti kọ́ tó ní rẹ̀spẹ́tì wọn, kò sí pé kàn rí mi wọ́n máa ń tì mí mú ni. Ọmọ Awólọ́wọ̀ la máa ń bẹ̀ wọ́n gbà wà kékeré. Ọlọ́run á di ọ̀run kẹ́ wọn. Àwọn ọmọ òsì ní bí àkùrọ̀, àwọn ọmọ náà ṣoríire ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣe màmá. Bí sọ̀rọ̀ lórí màmá, ọ̀rọ̀ màmá ju ìṣẹ́jú méjì lọ bọ̀ pa àbá ìbùjọ revolution. Ọ̀rọ̀ màmá ó ju ìṣẹ́jú méjì lọ. Gẹ́gẹ́ bí landlord and association, ọ̀rọ̀ tí mo ní sọ náà ó máa wá within that circle because màmá ó tó dúró pé àwa yìí di landlord, òun ni màmá wọn ti pín wa lé wọn lọ́wọ́. Yes, wọ́n ti pín wa lé wọn lọ́wọ́. But nígbà tí ẹ pé ọ̀rọ̀ landlord association ni wọ́n sọ, ẹ ti ká sọ̀rọ̀ nípa landlord association náà. Ṣé rí ipa tí màmá yẹn ń kó? Ebi ò ní tàn yín jẹ o, ó dùn wá lọ́pọ̀lọpọ̀ fún màmá fi ayé sílẹ̀. Ṣùgbọ́n inú wa tún dùn nítorí pé kí ni a rí pé ẹsẹ̀ Jésù ni màmá yẹn wà. Ó dùn wá láti lose màmá yẹn, but a dúpẹ́ pé ẹsẹ̀ Jésù ni màmá yẹn wà. Ṣé rí ipa tí màmá yẹn ń kó nínú community wa yìí? Ipa kékeré kọ́. Nǹkan tó dẹ̀ tún dẹ́rù bà mí ni pé àmọ́ ẹni tó lè feel help màmá yẹn nínú landlord association, but mo mọ̀ wípé ó ti yẹ pé Káyọ̀dé ọ̀nà ẹ̀ jìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo mọ̀ pé kò fi community sílẹ̀. Even before this preparation ní Káyọ̀dé ti ń bá wa sọ̀rọ̀ nípa community. Láńre Àgbọ̀tẹ́lọ̀ community ló ń gbé, ṣùgbọ́n ilé bàbá rẹ̀ wà bíbá yìí. Ṣùgbọ́n community ló ń gbé, ibẹ̀ ló ń sùn sí, ibẹ̀ ló ń jí sí. Kò kí wá sí meeting lóṣù mọ́ òkè lágbára Ọlọ́run lórí nǹkan tí mo sọ yìí á bẹ̀rẹ̀ sí máa wá sí meeting lágbára Ọlọ́run. Ìgbà tí màmá yẹn ń kókó kiri rárá. Ṣé rí kíní kan there is one thing very very significant about that woman? Òun ni wípé a ní slogan kan máa ń lò láàárọ̀ mi. Tá a bá sọ pé aráàrọ̀ mi o, àwọn ìyá ní kò ní bàjẹ́. Màmá ló gbé sí mi létí wípé ọkọ mi wà. Ṣé kò yẹ ká máa lo slogan nínú general meeting? Mo ní àárò mú sí i. Ibẹ̀ láti gbé kínní yẹn bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ kí màmá yẹn lóyún ní ṣẹ́dá ìdíyà yẹn. Tó tá a bá sọ pé aráàrọ̀ mi o, kò ní bá kó sí gbọ́dọ̀ bàjẹ́ I won't deceive you because the most useful the most peaceful community within this whole one is aráàrọ̀ community. Mo fi yan Ọlọ́run lógo ni kì í ṣe pé bóyá mo fi ń ṣègbéraga. Tó lágbára Ọlọ́run màmá wọ́n ti lọ ṣùgbọ́n wọ́n sì wà. Àwọn ọmọ wọn Ọlọ́run á bá wa tọ́jú wọn. Àwọn ọmọ Ọlọ́run á bá wa tọ́jú wọn.
lórúkọ Jésù Kristi màmá yìí ikú ló jẹ́ àkúfà torí màmá ti dàgbà màmá ti darúgbó lágbára Ọlọ́run ò ní fún wọn sílẹ̀. Praise the Lord. Arárọ̀ mi o. Ìbàdàn tó ẹ ti gbọ́gbọ́n pa. Títí dẹ́ bí àwọn ọmọ pamọ́, mo jẹ́ nínú owó ọwọ́ màmá, mi ò lè wá ní sọ̀rọ̀ wọn láì dá. Torí pé kí ni, community tí wọ́n sọ yìí, nígbà tí èmi lọ sí meeting, wọ́n máa ń pè ní CDC ní ẹ̀dá planning. Tí ìbá ní owó mọ́tò, mo máa ń bá màmá yìí. Màmá dẹ̀ jẹ́ kó yé mi pé anything tí máa fẹ́, tó wọ́n bá fẹ́ kù lọ́wọ́ mi, ló wá bá wọn. Torí náà ó dùn mí gan, torí pé mi mọ̀ pé ó máa tètè lọ báyìí. Àwọn ọ̀dẹ̀ kí n gbọ́ wọn pamọ́. Tí bá ní màmá, tí máa kọjá lọ, tí bá ní ṣo tí màmá, tí bá ní ṣo tàn kan, wọ́n ní ṣé mi rí ni kí máa bọ̀. Àtàní mi rí ṣo tí wọ́n bá mú mi wọlé, wọ́n á rú owó mọ́ mi lọ́wọ́. Torí náà, ìkọ́ tó ń jẹ owó àti jíjẹ àti mímu kò ní mú àwọn ọmọ màmá. Wọ́n ò ní mọ ọ̀sádé kankan nínú wọn nígbà tí bá máa yìí. Àdínkù owó, àlàáfíà, ajá títí wọn. Máa máa sọ fún mi pé àbúrò mi àkílòdì ẹni tó fẹ́ fún mi mú tí n bá ní màá fún wọn tí n bá kọjá lọ níbi ìfẹ́ lọ sọ́jà lọ ra nǹkan tí n bá bá wọn níwájú ta máa kí wọn àbúrò mi ṣé é dẹ̀ tún àbọ̀ ìṣòro kun o àbọ̀ ń dẹ̀ tí àbọ̀ ìṣòro kun àṣà àlàáfíà rẹ wa àfa àlàáfíà rò wa èbùrú tó o bá ti lọ bá múrọ̀ gẹ̀dẹ̀ bọ̀ o tí n bá ti padà bọ̀ mo máa ra ọ̀gẹ̀dẹ̀ mo máa gbé fún wọn màmá máa ṣàdúrà ni mo fẹ́ràn màmá lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà tó di pé màmá ní àìrẹ́ rẹ̀ ní ẹ̀yẹn mo wá bá wọn ká nílé mo tọ́jú ilé wọn màmá ṣàdúrà ni màmá dúpẹ́ ni màmá jẹ́ onínú kan àti onínú rere lórúkọ Jésù ìgbẹ̀yìn wa dára. Before I go to the point, let me go to the context. There are two categories of people that are supposed to be heard today, but they're not heard. The first category of people, life for the past, because we left in a funny word, their promises of death ever since the day they were born. The second category of people was those that are not here because they need to satisfy the circumstances behind the needs of the environment. But to those that are not here because they live in a funny world, their promises of death ever since the day we were born. Let us be there, rest in peace. I pray that our soul rest in peace in the name of God. To talk about my grandma, I have a grandma. With our grandma, when we need wisdom, God give us situations, God give us difficult situations to solve. With our grandma, when we need patience, God give us situations that really need us to wait. With our grandma, God give us what we need. He didn't give us what we want. I bless God because with our grandma, He gave us all we really need. The memory she left lingers more with kindness and humility. The vacuum she left was empty, and I pray for suitable replacement. And I pray may our gentle soul rest in perfect peace. Amen. Thank you so much. Come. Wọ́n jẹ́ ìyá gidi gan lórí wa. Come inside. Where are you going? Wọ́n lẹ́yìn ẹlẹ́gbẹ́ ṣe wà ní wọ́n máa. Wait, I'm coming. Dédùgbẹ̀ kí wọ́n lè lọ sí ibiṣẹ́ nítorí tiwa. Nígbà tó dàgbà gan ẹsẹ̀ yẹn náà tún pẹ̀lú kọ̀táwa náà lọ́wọ́ ilé lórí. Nítorí pé ẹsẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní dùn wọ́n wá ń fi ọ̀pá rìn. Ìgbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níwọ̀nba àkàtàn fi pé pẹ̀lú wa. Ọlọ́run ọlọ́jọ́ èlú abáwa tẹ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Lágbára Ọlọ́run àwa náà tó fi sílẹ̀ àmì sí kékeré wọn. Lágbára Ọlọ́run á dáàbòbò àwọn ẹ̀gbọ́n wa náà tó wá látọ̀nà jíjìn àtàwọn tó wá látòkùnrin àwọn ọ̀rẹ́ wa àwọn tó wá látọ̀kọ̀ Ọlọ́run adẹ́gbogbo àkópadà sílẹ̀ ẹ ṣe gan màmá wa àmì sọ̀kan labaníkà máa sọ̀rọ̀ mọ́ mi wa ṣé tasọ́gọ́ta ni kẹrin ilé mi ní ká lè lọ ṣe ẹ̀dá àdúpẹ́ lọ́wọ́ náà àwa náà jẹ́ ọmọ fún wọn lẹ́yìn ẹ̀ṣẹ̀ kan mo dúpẹ́ lọ́wọ́ bẹ́nẹ́rẹ́bù nítorí pé àmì àdígbà lọ́dọ̀ òun nítorí pé iṣẹ́ màmá wa náà ó ti jẹ́ kárí àdígbà àdúpẹ́ lọ́wọ́ náà ẹ̀ṣẹ̀ kan ọjọ́ alẹ́ bí àti àdá ọ̀ ẹ̀ṣẹ̀ kan. Praise the Lord. Ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́yìn pé gbogbo àwọn tó ṣe ẹ̀yẹ́ ń gbà yẹn rà àwọn tó ti dé owó máa tó wọ́n raṣọ káwọn mi ò lè jẹun. Mo dúpẹ́ pé lẹ́yìn Ọlọ́run fi títóbi ẹ̀hàn ó jẹ́rìí ara ìdíje àjọ wọn àti wíwá wọn àti pípadà wọn èrè ló já sí fún wa Olúwa ò ṣe. Praise the Lord. Ẹ kí hallelujah o.
Ẹ kí aleluya o. Mo fẹ́ lọ sọ́run rere, kí aleluya o. Èrò ọ̀run àpáàdì, kí aleluya o. Hallelujah. Hallelujah. Gbogbo wa ò lè lọ sọ́run rere o. Àbínú ọmọ pa. Gbogbo wa ò lè lọ sọ́run rere. Ó wà nú Bíbélì bẹ́ẹ̀. Ó wà nú Bíbélì bẹ́ẹ̀. Ìwọ tó bá máa lọ sọ́run rere tàbí ọ̀run àpáàdì, iṣẹ́ owó ẹ̀ ló máa dìtàmì ibi tó máa lọ. Níbo nìwọ fẹ́ lọ? Hallelujah. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Ọlọ́run rẹ̀ wá bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ rẹ̀ sọ kalẹ̀ láàrin wa. Ẹ wà pẹ̀lú wa. Ilé ìje ibùgbé yìí tí ó lógo tí à ń sá, ẹ má jà ṣubú dànù. Ẹ má jà gbé sọ́nà bí èéfín. Ẹ ràn wá lọ́wọ́ láti lè yọrí eré ìjì náà. Nítorí Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the living Jesus. Mo sọ fún alẹ́ kankan gbọ́ nínú ọ̀run rere. It is not possible. Nítorí pé eré ìje là ń ṣe nínú ayé. Láti ọjọ́ tó ti bí wa, ìgbà tí a máa kú láti ń sá eré ìje yẹn. Ilẹ̀ ní eré ìje yẹn láti lè bá Jésù jọba. Ṣùgbọ́n ìdí tí mo fi sọ lẹ́ẹ̀kan pé gbogbo ọ̀rẹ́ lọ ọ̀run rere, òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa la dìsẹ́rù ta tún pàdání tí ò jẹ́ ká lè ta eré ìje yẹn dáadáa. Tí n bá bèrè nu àti mélòó ló ka Bíbélì wà lénìí, ọ̀pọ̀lọpọ̀ náà táwọn àbí ní oṣù Bíbélì wà látọjọ́ Sunday ká ti lọ church. Ibi tá a bá gbé sí láti Sunday náà ló máa wà ní the next Sunday. Hallelujah. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ní òṣè ìkọ́níbẹ̀rẹ̀ ní ká máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ní òbọ̀ lọ́run kẹ́gbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ní nǹkan ti ayé ló ti mú lọ́kàn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ fi yé wa wípé àwọn èèyàn kọ̀ọ̀kan wà tí wọ́n lè wọ ọ̀run rere, tí wọ́n sì máa kú ikú kejì. A máa rí kà nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8. Ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8. Revelation chapter 21 verse 8. Ó wà nínú page 26. Page 26 ìwé tá a mú dání ní Yorùbá, page 26. Ó wà ń bẹ́ẹ̀ jẹ́ ká síbẹ̀, page 26 nínú ìwé tá a mú dání. Ìfihàn orí 21 ẹsẹ̀ 8. Ẹ jẹ́ ká wo àwọn tí ò lè rí ọ̀run rere wọ̀ ń bẹ́ o. Àwọn wo ni òkọ́kọ́ lè rí ọ̀run rere tó wà ń bẹ́ẹ̀? Àwọn ojo. Àwọn wo là ń pè ní àwọn ojo? Àwọn tó ń bẹ̀rù. Àwọn ojo wọn lójo ni àwọn tó ń bẹ̀rù. Àwọn tí ò ní gbàgbọ́. Ẹni sùúrù. Ẹ jẹ́ ká mú one by one. Ojo, àwọn ojo. Àwọn tó máa ń bẹ̀rù. Àwọn tí wọ́n máa ń wọ́ lọ́rùn káàkiri. Wọn ò ní gbàgbọ́ ní Ọlọ́run tó ń sìn. Àwọn ojo wọn ò lè dé ọ̀run rere o. Ìwọ tó bá wà tó sì lọ́dọ̀ Yẹ̀dúgbò o ò lè dé ọ̀run rere. Àwọn tí ni o,
àti ẹni ìríra. Àwọn aláìgbàgbọ́. Àwọn aláìgbàgbọ́. Mo fẹ́ sọ fún ilé ní pé Jésù ń padà bọ̀. Tó bá wù ẹ́ kó gbàgbọ́. Tó bá wù ẹ́ kó má gbàgbọ́. Bọ̀ tó bá jẹ́ aláìgbàgbọ́ bí tó mọ̀ pé Jésù ń padà bọ̀. Ó lè lọ ọ̀run rere o. Àwọn olótùú pé. Àti ẹni ìríra. Àwọn ẹni ìríra. Àwọn ẹni ìríra tí ò mọ̀ láti dúró níwájú Jésù Kristi Olúwa wa nítorí iṣẹ́ ọwọ́ wọn. Wọn ò lè rí ọ̀run rere wọ̀. Àwọn olótùú pé o. Àwọn apànìyàn. Àwọn apànìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn apànìyàn kò dìgbà tẹ́ èèyàn bá bọ́ lọ́wọ́ ẹ̀kọ́ tó pànìyàn. Kò dìgbà tó bá gbébọn tó fi pọ̀ ọmọnìkejì kó tó pààyàn. Kò dìgbà tó bá mú ọ̀bẹ tó fi gún ọmọnìkejì kó tó pààyàn. Ìwọ tó ń rojọ́ ọmọ ẹnìkejì ẹlẹ́yìn ó ti pa. Ìwọ tó ń rọ ọmọ ẹnìkejì ẹ ní ibi ó ti pa. Ìwọ tó ń hùwà ìkà sí ọmọ ẹnìkejì ẹ ó ti pa. So àwọn apànìyàn ìwọ tó bá wà ní kàtígórì yẹn tó ń pànìyàn o ò lè rí ọ̀run rere wọ̀. Àwọn olókùn pé o. Àwọn alágbèrè. Àwọn alágbèrè. Gbogbo alámọ̀ àwọn àgbèrè. Ìfàtẹ́ bá wọn bẹ́ẹ̀lì. Ẹ̀ṣẹ̀ àgbèrè ó jẹ́ ẹ̀ṣẹ̀ tí Olúwa kórìíra jù. Nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ lèèyàn ń ṣẹ̀. Ṣùgbọ́n Bíbélì ní pé àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ó ní ẹ̀ṣẹ̀ tí a bá ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. Àwọn tó bá ti ń ṣàgbèrè ẹ̀mí mímọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀ sí. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Bíbélì ní pé àgọ́ ara wa ní tẹ́ḿpìlì Ọlọ́run àbí kò ṣe kan tó sọ nìyẹn. Ibi tí ẹ̀mí mímọ́ Olúwa tó ń ṣe kí ni o tó ń gbé. So ìwọ tó bá ṣe àgbèrè sí àgọ́ ara rẹ ó ti ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ ló ní dáríjì. Ẹ̀ṣẹ̀ kan ṣe tí ò ní dáríjì ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. So mo fẹ́ kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ àgbèrè ló lágbára jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀. Àwọn tatú ni o. Àwọn oṣó. Àwọn oṣó. Gbogbo alamọ oṣó àti àjẹ́. Gbogbo tó bá wà ní ẹgbẹ́ oṣó àti àjẹ́. O lè rí ọ̀run rere wọ̀. Gbogbo alamọ wọn. Ẹ lè rí ọ̀run rere wọ̀ o. Àti tatú ni o. Àti abọ̀rìṣà. Abọ̀rìṣà. Òdìgbà tó bá lọ kúlẹ̀ níwájú òrìṣà kó tó bẹ̀ sí bọ òrìṣà. Òdìgbà tó bá bẹ̀ sí ké kó tó bẹ̀ sí bọ òrìṣà. Gbogbo nǹkan tó bá ti gbéga ju Olúwa lọ́nú ayé rẹ̀ ó ti di òrìṣà rẹ̀. Àwọn nǹkan tó bá ti gbéga ju Olúwa lọ nínú ayé wa ó ti di kí ni o? Ó ti di òrìṣà. Ìwọ tó bá ti àwọn ọkùnrin bí wà tó jẹ́ pé mọ́tò wọn wọ́n gbéga ju Ọlọ́run lọ. Nǹkan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí mọ́tò wọn. Gbogbo àwọn nǹkan tó bá ti ní obìnrin míì wà. Ó ti gbéra láti odò ọ̀nà kó dénúgbẹ̀. Kó ní pé ò tí wọ yárin, á tún padà sílé á lọ mú yárin. Ó ti gbé yárin gẹ̀ ó ti gbéga ju Ọlọ́run lọ ló ti di òrìṣà rẹ̀. Gbogbo àwọn nǹkan tó bá ti gbé lọ́kàn tó di òrìṣà fún ọ, ó ti ń bọ ó gẹ́gẹ́ bí òrìṣà. Ìwọ tó bá gbé nǹkan tó gbé ka iwájú rẹ tó gbé ka ju Ọlọ́run lọ ó ti di òrìṣà rẹ ó lè rọrùn rere wọ̀. Àwọn tí ni o àwọn èké gbogbo àwọn onírọ́ gbogbo alamọ mo fẹ́ ká mọ̀ nǹkan o kò sírọ́ kékeré kò sírọ́ ńlá irọ́ ni irọ́ ń jẹ́. Kò sírọ́ kékeré kò sírọ́ ńlá irọ́ ni irọ́ ń jẹ́. Àwọn eléke gbogbo àwọn tó ń fi àkàbà tó ń fi gun ebè tó ń pè ní àgàbàgebè that is á fi àkàbà gun ebè. Bọ́ọ̀lù yẹn ṣe lè fi àkàbà gun ebè ó ń tọrọ ìjẹ gbogbo alábọ̀ ebè. Kéèyàn tún máa fi àkàbà gun ebè àwọn náà pè ní àgàbàgebè that is wọ́n fi àkàbà wọ́n fi gun ebè. Àwọn onírọ́ gbogbo ẹ̀ lè rí Ọlọ́run
ẹ lè rí ọlọ́run kúkú kejì sọfẹ́ tó wà lẹ́gbọ̀dọ̀ tó ní kúkú kejì tó ní kúkú kejì o gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ikú ẹyọ kan ṣoṣo lọmọ ọlọ́run máa ń kú tí èèyàn bá ti kú ikú kan ó lọ sọ́run rere nìyẹn ṣùgbọ́n ìwọ tó o bá gba ọlọ́run gbọ́ wàá kú ní ti ara tí ṣe kú kìíní wàá tún kú nípa ti ẹ̀mí tí ṣe kú kejì nígbà tí èèyàn bá ti kú nípa ti ẹ̀mí ọ̀run àpáàdì ní straight. Ọlọ́run ràn wá lọ́wọ́ adé ọlọ́run ràn wá lọ́wọ́ mo fẹ́ kó tẹ́ ẹ̀rẹ̀ máa gbogbo lu àsọ̀rọ̀ kó lọ́lẹ́ lè kó bá ẹkùn lóko pọ̀tà ti sọ sílẹ̀ yẹn tó bá ní tiẹ̀ bì mú bẹ́ẹ̀ mo fẹ́ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ kó lúwa ló mọ̀ pé ó gba alárí ti wa mú bẹ̀ kò tẹ́ sálò òrí tó mú bẹ̀ sọ fún wa kó lọ adáríjì mí ẹ̀ṣẹ̀ nípa ẹ̀ṣẹ̀ ló rán ọlọ́run ò láìkẹ́ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord. Àdúrà fún ẹbí olóògbé ẹ̀yin ọmọ màmá ẹ̀tùlú lórí tí ẹ bá wà. Ìlọ ọmọ ayé ọkọ àbí ọ̀pọ̀ àwọn ọmọ ẹbí náà lè dúró. Before they want to appreciate our Father and Lord, for the privilege. It's not honor. So God bless you, sir. Ẹja náà sáwọn ọmọ ìyá ti dé dúró mi tẹ́ ẹ bá wà. Àwọn ọ̀hún sọ̀rọ̀ ògbó ọlọ́run. Ọjọ́ bí ọjọ́ ń fọ ògùn iṣẹ́ ọwọ́ náà. Irú rẹ̀ ńlá gbogbo ayé já. Adọ́kẹ́tọ̀ ló wà ní àti ẹ̀kọ́ rẹ̀. Ẹ̀yà gbogbo tó tẹ̀lé sí rẹ̀. Ẹ náwó sáwọn ọmọ màmá. Lẹ́yìn ikú màmá ikú ò gbọdọ̀ pa wọ́n. Àrùn gbọdọ̀ ṣe wọ́n. Màmá lóyún ta síde fún ọkọ ohun màdúrà gbà. So ọlọ́run tó gbàdúrà fún wọn. Ọmọ ọlọ́dẹ kọ́ máa ń bọ ọdún. Ewu ò gbọdọ̀ mú wọn. Gàmú ò gbọdọ̀ ṣe wọ́n. Atọ́pẹ́ni kátó lọ sínú ìgbòkò. Inú ìgbòkò ni yóò lọ. Ẹ gbàdúrà fún ẹ lọ́wọ́ sí ẹ gbàdúrà fún wọn. Láyọ̀ káyọ̀. Ẹ máa ṣòro fún ọdún ọmọ. Ẹ gbàdúrà fún ọdún ọmọ yín. Àárín wo gbọdọ̀ dàrú. Ikú ọgbọ́dọ̀ wọ àárín wọn. Iṣẹ́ wọn kó tẹ̀síwájú ẹ̀gbọ́n wọn. Ọ̀pọ̀ ẹ̀kọ́ ọ̀pá ẹ̀sọ́ gbọ́dọ̀ bá wọn. Kọ́mọ ọlọ́dẹ kọ́mọ bọ́ọ̀lù. Lẹ́yìn ikú màmá ẹni bá bá wọn jà gbogbo ẹ̀ ló gbàgbà. Lẹ́yìn ikú màmá ẹni bá bínú sí wọn gbọ́n tó bínú sí wọn. Àwọn ọlọ́sùn rere tó wà lára wọn. Ìgbé lórúkọ ní ọlọ́run. Lórúkọ Jésù ló wà wá. In Christ apostolic church, we have prayer practice. I have senior here, our brother and Lord from Calabar, that is please pray for them. Agbára ọlọ́run ọ̀gá ògbó tó sì dìbò wò. Ikú tó ń lọ níwájú ẹrù ló lè bá. Ikú tó ń bọ̀ lẹ́yìn kò ní bá yín. Bí ẹ̀jẹ̀ Jésù ṣe àbò lórí yín, ẹ̀jẹ̀ Jésù tó dáàbò bò yín. Lẹ́yìn sísùn nínú olúwa mọ̀mọ́ ikú wọn kò ní jẹ́ àkúkà. Àlàáfíà ní ìjọba méje. Ayé ọmọ tó ti dára kò ní bàjẹ́. Èyí tó tún kìkì ọ̀tá àti ìkùnà máa nà fún. Orí bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀. Nínú ìjọ ọlọ́run ìkúrọ̀ kò ní jẹ́ ẹ̀rọ fún. Orí bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀. Àpò ọlọ́run tó dájú lórí wa ká máa gbélé ilé ìgboro tó ń bọ̀ wọ̀. Ní ìlú Jésù Kristi ìlú wa. Praise the Lord. Orin ojú ewé kẹsàn-án IOM 359 ní ojú ewé kẹsàn-án page 9 ìwé ọwọ́ wa. Yeah.
mi. ẹ má jẹ́ ká ebúdọ́là sótọ̀ mí adúpẹ́ ẹ̀rí rere tá a ti gbọ́ nípa wọn adúpẹ́ bàbá pé gbogbo ìgbà tó wà láyé wọ́n di ògo Jésù mú gbogbo ìgbà tí ó kù díẹ̀ díẹ̀ pè wọ́n sì di ògo Jésù mú gbogbo iṣẹ́ wọn pátápátá lè bá wọn ṣe màmá tí wọ́n kú tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n wá di màmá ológo torí pé gbogbo àwọn ọmọ wọn tí wọ́n jìyà fún gbogbo ọ̀nà ṣoríire lórúkọ Jésù òkú yóò ní jákùfà nínú ẹbí. jákùfà lórí ọmọ lórúkọ Jésù yóò dára fún gbogbo wa tá a wẹ́bí lónìí mo gbàdúrà ẹnì kọ̀ọ̀kan nú wa orúkọ wa yóò wà. adúgbò àbá torí pé ti gbọ́ tiwa ògo ní fún Ọlọ́run lókè ọ̀run ògo ní fún Ọlọ́run lókè ọ̀run ní fún Ọlọ́run lókè ọ̀run torí pé a ti gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. sábẹ́ àánú sábẹ́ ìkẹ́ sábẹ́ ìgẹ́ Olúwa ni mo fi gbogbo yín sí kí Olúwa kí ó kù sí fún yín kí ó pa yín mọ́ kí Olúwa kí ó ṣíjú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí lára káyọ̀ Ọlọ́run kí ó máa bá yín gbé torí pé a ti gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. kan ìpápánu kan fi fún yín ṣùgbọ́n àwọn tí wọ́n gbé ọkọ̀ sẹ́yìn ọkọ̀ St. Paul ẹ sáré bá wa gbé kẹ́ tó padà wá jókòó Olúwa yóò wà pẹ̀lú yín. God bless you.
Gracias.